láti má rí ọmọ bí. Obìnrin inú wà tó ṣe wípé ẹ̀dá ló ní, obìnrin wà tó ṣe pé internal is ló ní, gbogbo àwọn nǹkan yìí ló ní nǹkan tó jẹ́ underlying root cause. Hormone obìnrin míì ló ti dàrú, hormonal imbalance ló ń ṣe obìnrin míì tó yẹ pé àwọn prolactin ti high lára obìnrin míì àtàwọn other hormones. So gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ àwọn nǹkan tá a máa ń treat. Jẹ̀ǹjẹ̀ ń disturb mi, so mo dẹ̀ ti lọ ṣe test fún jẹ̀ǹjẹ̀, wọ́n ní cholesterol wà ní inú blood kìíní mi, so èmi ò tiẹ̀ count ẹ̀ mọ́ torí mo mọ̀ pé nígbà tí ó tó bí báyà bí 5 or 6 months jẹ̀ǹjẹ̀ yẹn tún ń disturb mi padà. Mo ti wá gbọ́ program wọn lórí rédíò ní sóbí trace wọn wá, at long run gbà tí mo gba treatment lọ́dọ̀ wọn mo ní improvement, relief mi bẹ́ẹ̀. So ọ̀dọ̀ wọn ọ̀dẹ̀ téèyàn lè wá téèyàn dẹ̀ tí a kọ́. Akúndédé àkókò yìí gbogbo ojú tó wà láti iléeṣẹ́ AHM Care. Orúkọ tèmi ní Dr. Adéyẹmí Isiaq láti Excellent Healing Medical Care tó jẹ́ ilé ìwòsàn tá a ti ń lo traditional Chinese complementary medicine láti fi wo oníranran àìsàn. Gẹ́gẹ́ bí àìsàn infertility, ó jẹ́ àìsàn tó máa ń ṣe ọkùnrin àbí obìnrin tó máa ń fa àìrọ́mọbí. Àìrọ́mọbí yìí lè wáyé látọ̀dọ̀ ọkọ àbí ìyàwó. Obìnrin náà tó ṣe wípé fibroid ló ní. Fibroid yìí a ní ọ̀nà tá a máa ń gbà shrink ẹ̀. Àwọn fibroid shrinker wa ó promise cure fún àwọn tó bá ní fibroid. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin míì ní ovarian cyst. Ovarian cyst yìí ó jẹ́ àwọn nǹkan tó lè kọdí obìnrin láti má rí ọmọ bí. Obìnrin inú wà tó ṣe wípé ẹ̀dá ló ní, obìnrin wà tó ṣe pé internal is ló ní, gbogbo àwọn nǹkan yìí ló ní nǹkan tó jẹ́ underlying root cause. Hormone obìnrin míì ló ti dàrú, hormonal imbalance ló ń ṣe obìnrin míì tó yẹ pé àwọn prolactin ti high lára obìnrin míì àtàwọn other hormones. So gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ àwọn nǹkan tá a máa ń treat, tá a dẹ̀ máa ń ní excellent cure lórí àwọn àìsàn yìí. Obìnrin míì wà tó ṣe wípé infection lọ́jọ́ wípé ló ti pẹ́ lára rẹ̀, so infection yìí ti pẹ́, ó ti transform sí oríṣiríṣi nǹkan. Gbogbo àwọn nǹkan yìí náà ló ní cure ní iléeṣẹ́ Excellent Healing Medical Care tó wà ní Sábòkè ní Lájọrin Road ní Ìlọrin. Ẹ lè pè wá sórí 09059758574 àbí 09015184004. Excellent Healing Medical Care ló jẹ́ kó máa yé wa yí pé there is no incurable disease, kò sí àìsàn tí kò ní ìwòsàn. So proper diagnosis ló máa give you proper healing. So ká make sure pé a kàn sí akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ professional tó máa diagnose wa, tó máa mọ nǹkan tó ń ṣe wá, tó lè máa wá solution sí. Excellent Healing Medical Care a máa ń ṣe àyẹ̀wò fún gbogbo oníranran complaint téèyàn bá ní láti fi mọ kí ni nǹkan tó fà á. Ẹlòmíì wà tó ṣe pé yóò kàn sọ pé nǹkan báyìí ló ń ṣe òun, ẹlòmíì nǹkan yẹn kọ́ ló ń ṣe, ẹlòmíì internal bleeding ló ní tó sọ pé òun ní fibroid. So àwọn nǹkan yìí àkédédé ṣètọ́jú fún yẹn, àwọn ọkọ mọ kí ni nǹkan tó jẹ́ underlying root cause, nǹkan tó fa nǹkan yẹn wá, so ká tó lè ṣe ìtọ́jú fún yẹn. Ọkùnrin wà tó ṣe wípé òun ló ń cause infertility, ọkùnrin wà tó ṣe pé infection ló ti fa tiẹ̀, ọkùnrin wà tó ṣe wípé oligospermia ló ń ṣe, which is low sperm count, ọkùnrin wà tó ṣe pé sperm motility rẹ̀ ló low, ìmú wà tó ṣe pé sperm morphology, the shape of the sperm mi ti gé níwò, sperm mi ti gé lórí. Ọkùnrin wà tó ṣe wípé azoospermia, sperm yóò tiẹ̀ ní kẹ̀kẹ́ tó lè di ọmọ, gbogbo ẹ́ẹ̀gì tó yẹ kó wà nínú ẹ̀ tí yóò fi fertilize ẹ́ẹ̀gì obìnrin kò sí kẹ̀kẹ́ lára rẹ̀. So gbogbo àwọn nǹkan yìí náà ni a máa ń tọ́jú ní iléeṣẹ́ wa. So infertility láàárín ọkùnrin àbí lọ́dọ̀ obìnrin ló wà, kò sí èyí tí a ti tọ́jú tí inú àwọn èèyàn dẹ̀ ń dùn tí wọ́n ti bí ọmọ. A máa ń dunnú púpọ̀ nígbà tá a bá ń tọ́jú àwọn tó ní infertility issue. Àìrọ́mọbí jẹ́ àìsàn kan tí inú wa máa ń dùn púpọ̀ láti tọ́jú, tó jẹ́ pé a dẹ̀ ti rí countless of testimonial, àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti dunnú látara pé Ọlọ́run bá ti dá wọn lóhùn láti ibi àwọn treatment wa. So ẹ lè pè wá sórí 09059758574 àbáwá tí a fẹ́ mẹ́sàgì wa ní WhatsApp 09015184004. Excellent Healing wà ní number 4 Sọfẹ́lúwẹ́ Street, Lájọrin Road ní Sábòkè ní Ìlọrin.
Àlàáfíà ò ní di fíafíà o. Jẹ̀ǹjẹ̀ ń disturb mi. So mo dẹ̀ ti lọ ṣe test fún jẹ̀ǹjẹ̀, wọ́n ní cholesterol wà ní inú blood kìíní mi. So èmi ò tiẹ̀ count ẹ̀ mọ́ torí mo wò ó pé nígbà tí ò ti gbà, mo wò ó pé nígbà tó ti padà tún lọ. So later ṣá, ó tó bí bóyá bí 5 or 6 months, jẹ̀ǹjẹ̀ yẹn tún ń disturb mi padà. Mo ti wá gbọ́ program wọn lórí rédíò ní sóbí níbi rédíò kan, mo sáà gbọ́ program wọn ṣá, mo fi trace wọn wá. At long run, ìgbà tí mo gba treatment lọ́dọ̀ wọn, mo ní improvement dáadáa. Mi ò tiẹ̀ expect pé ó lè tètè relieve mi bẹ́yẹn. So ọ̀dọ̀ wọn, ọ̀dọ̀ ẹni téèyàn lè wá, téèyàn dẹ̀ tí outcome ẹ̀ yóò give yàn ní positive things téèyàn ń fẹ́, téèyàn dẹ̀ ní regret lórí gbogbo nǹkan téèyàn bá wá tọ̀. Ọlọ́run yóò jẹ́ kí gbogbo ẹ̀ kó lábàáyọrí dáadáa, torí kò sẹ́nì kankan tó lè wòyàn sàn àfi Ọlọ́run. Àmọ́ èèyàn náà lèèyàn ó tọ̀ lọ téèyàn fi rí ìwòsàn nǹkan tó wá ń ṣèyàn. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣá.